Africa Content TV. Àwọn tó di mùsùlùmí náà kọrin àwọn náà di fújì mú ó dàtà mú ó di pàṣẹ mú méjì yẹn lásán olólùwò jẹ oúnjẹ lọ wàláì ó di sàmẹ́ríńdà mú gbogbo rẹ́kọ̀dù tí ẹ̀ tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ìdìrò adédèjì o ògbóni tí mo kọ tí mo ní akilẹ̀ lèmi èmi ò ṣe àlẹ̀ mọ́ o akilẹ̀ lèmi èmi ò ṣe àlẹ̀ mọ́ àlàyé lèmi èmi ò ṣe dẹ́rùbà àwọn tó ṣerú ẹ̀ lọ́jọ́ sí ìṣìnà kéka-jẹ ẹni bá fẹ́ àlẹ̀ á ní hẹlẹhẹlẹ nítorí pé kò dẹrùn alábí yóò bàbá Túndé alábí yóò bàbá Rísí alábí yóò bàbá Ifúró alábí yóò bàbá Sọ́kàn alábí yóò bàbá Súlẹ̀ alábí yóò bàbá Mazida tí ẹ yàtọ̀ gbogbo wọn ti mọ̀ ọ́n tó ṣe tó ìdílé ìrọ̀ tèmi yàtọ̀ gbogbo wọn ti mọ̀ ọ́n tó ṣe tó ìdílé pápá ẹ̀fá ìyẹn làgìtàn tí ó kéde tó bá ti wá kú tán wàá bá láti síbì kan. Tí ó dẹ̀bi tó bá ti wá gbọ́dọ̀ bàbá ti sì rí gan-an. Adédèjì ló máa ń kọ̀ tóbi gbẹjọ mẹ́ta. Òun ló ṣe Adédèjì ló máa ń kọ̀ tóbi gbẹjọ mẹ́ta. Adáwọ̀ ìsọ̀bí tó onílẹ̀gbọ̀n mímọ́ onílẹ̀wàmọ̀ mímọ́ ìṣe gbàlógún ni ìṣe wúrúwúrú. Ọlọ́run wúrúwúrú tó di àǹsà ọ̀nà má jẹ́ dáwọ̀ kọ́. Sana